káàbọ̀ sórí kan ní wa ẹ wo fídíò tó ń ṣọlẹ́gbẹ̀ wa a máa plẹ̀ fún yín nípa Yínká TNT tó jáde tán tó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí bọ̀bọ́ kan máa ṣe voice notice Yínká TNT yìí pé oògùn olóró nǹkan tó ṣe lára òun kò dá ipò gbolo bíi cocaine ìròyìn rẹ́fọ̀n ẹ wo gbogbo ẹ̀ ní arákùnrin máa ṣàlàyé pé òun máa ń gbé ẹ wo gbogbo àṣírí náà ó máa ti tú báyìí òun ní Yínká TNT wá jáde tán tó tú pẹ́ẹ́pẹ́ rọ̀ nípa ẹ wo mẹ́rin sọ pé fídíò wọn alẹ́ ta máa play fún yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ evidence ẹ wo fídíò náà rèé ẹ máa bá a ká lọ. ẹ kálẹ́ mà ẹ kálẹ́ mọ́ mi kálẹ́ inú mi máa dùn mà ẹ bá lè lé sí to my message mà mo ti kọ́kọ́ bá yín sọ̀rọ̀ lọ́jọ́ kan náà tí mo ṣe ìfihàn ẹ̀ dá mi lóhùn mà mi mọ̀ bí abc ló fà ẹ̀jẹ̀ má bínú tí mo tún ní kí n tún sọ kí n tún sọ̀kọ́ tí mo pass through problem kí n tún sọ fún yín lẹ́kọ̀ọ́ onílé jẹ́ láti náà tí màá lè ṣe nǹkan báyìí ni mo bí kílẹ̀ tó mọ́ màá ti kú so nǹkan tí mo dúró láti sọ pé mo ti ń gbọ́ program yín sí láti bíi 6 years mo dẹ̀ máa ráwọn èèyàn tẹ́ máa ń gbé wá sí program náà àwọn nípa àwọn tó jẹ́ pé àwọn náà máa ń gbọ́jà àwọn tó ń take drugs tó ń take hard drug tó ń ti ṣera wọn léṣe mo rí bẹ́ẹ̀ ṣe bá wọn sọ̀rọ̀ tẹ́ ṣe change life wọn tí everything dẹ̀ wà okay fún wọn so lọ́rọ̀ kan ṣá èmi náà jẹ́ lára àwọn tó yẹ pé ó ń lo tramadol ọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ láti lónìí sí ó ti pé 10 years tí mo ti ń lò mo bẹ̀rẹ̀ àti school mo ti ń lò àgbà tí mo wà ń jẹ́ ṣọ́à mo ti ń lò wá di ìsìn tí n bá nǹkan tí mò ń lò like milligram tí mò ń lò tí mo ti wà addicted gan milligram tí mò ń lò ó ti wà so high jù kò yẹ kéèyàn máa lò so tí n bá wá rí ìsìn tí n bá rí tramadol mi ò lè ṣe anything mi ní lè ṣe anything màá kàn máa gbọ́n ni like ayé ọ̀tá mi ti fẹ́ bàjẹ́ tán pẹ̀lú tramadol mi dẹ̀ lè fílẹ̀ kò ṣeé fílẹ̀ mo dẹ̀ fẹ́ fílẹ̀ bọ̀ mi lè fílẹ̀ mo try fún 2 days kò easy get another ìṣe ló rẹ̀ mí tí yẹ kí mi lè ṣe kankan mọ́ hospital mo ti wá gba injection everything mo tára mi ti fi wà okay díẹ̀ fún mi ẹ jọ̀ọ́ anyway tẹ́ bá lè help me kí n lè stop kìíní mo ti wà addicted gan gbogbo owó iṣẹ́ tí mò ń ṣe tramadol mo fi ń rà mi kódà gan owó tó yẹ kí n fi sanwó school ọmọ mi torí mo lọ́mọ kan tramadol mo fi ń rà mi lè ṣe for 1 minute kí má rí fún mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi mo ti try láti para mi bí ẹ̀mẹ́ta commit suicide mo ti try lẹ́ẹ̀mẹ́ta because mo ń pé ọ̀rọ̀ mi kò ṣe ẹni tí mo lè sọ tó lè understand mi wọ́n máa judge mi wọ́n máa sọ ọ̀kan tó dáa tí wọ́n máa rojọ́ mi káàkiri ọmọ orí nípa bí a mọ ní ibi ní kí n kún náà fún nǹkan tí mo pass through kò sí anybody tó mọ̀ family mi ìyá mi ò mọ̀ anybody kò sí anybody tó mọ̀ òfin pamọ́ ni mo mọ̀ pé mi ì ní pẹ́ kú mọ́ torí ó ti lọ fà milligram tí máa take ó ti pọ̀ jù tí bá mọ àwọn kéékèèké yẹn kò kí ń ṣiṣẹ́ so mọ́ àwọn ilé tó wà lágbára ẹ̀ máa ń lò ó dẹ̀ ti sọ mí di nǹkan míì mọ́mí ẹ jọ̀ọ́ ṣàánú ayé mi mọ́mí ẹ jọ̀ọ́. ẹ kú dédé wò yìí ẹ̀yin olólùfẹ́ Yínká TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín mo lérò pé ẹ ti gbọ́ voice note tó wà lẹ́gbẹ̀ẹ́ mi wọn ṣẹ̀ṣẹ̀ àwọn èèyàn pọ̀ tó máa ń send irú voice note yìí sí mi nǹkan tí mo fẹ́ sọ yìí ẹ jọ̀ọ́ àtẹ̀yin obìnrin àtẹ̀yin ọkùnrin ẹ má bínú gẹ́gẹ́ bí òbí àti ìtara ọmọ ni mo máa ń sọ kinní kan fún yín àwọn ọmọ mi ò sí ń bẹ̀ yẹn àwọn ọmọ mi ò dẹ̀ mú nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ àmọ́ wọ́n ní ọlọ́run ló máa ń wo ọmọ wèrè ẹni tó bá dẹ̀ fi tiẹ̀ lẹ̀ tó ń gbọ́ tẹni ẹlẹ́ni ọlọ́run ọba ló máa ń gbọ́ tiẹ̀ gbogbo nǹkan tá a bá dẹ̀ ṣe làwọn ọmọ wa máa jèrè òun ni ò jẹ́ fẹ́ kí n fi kinní yìí pé kí ló kàn mí bẹ́ẹ̀ kó kúkú ń ṣọmọ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn youth náà máa ń gbé voice note báyìí wá bá mi tí kò dẹ̀ ṣe pé bóyá wọ́n ń parọ́ tó máa ń sọ pé àwọn mu tramadol àwọn fẹ́ stop ẹ̀ àwọn ò mọ báwọn ṣe máa stop ẹ̀ ẹ̀yin òbí nílé
yìí tẹ́ fi ń concentrate tẹ́ fi ń focus lórí Tinubu this Tinubu that kìíní kan mo mọ̀ pé ìlú le mo appreciate pé ìlú le nǹkan ò rọrùn àmọ́ tí gbogbo ìlú bá rọrùn gan tó wó wà tí gbogbo ẹ̀ wà ilé tá bá fi tọ́mọ ìrì ló máa ń wò tí ilé bá wà tí gbogbo ẹ̀ bá wà táwọn ọmọ yín bá ń mu drug tó ń mu kinní yìí ṣe mọ̀ pé owó á wà láti mu drug dáadáa owó tẹ́ ní bó ṣe rírọ̀rùn yẹn drug yìí náà ló máa padà báyé gbogbo nǹkan tẹ́ ẹ ṣe jẹ́ òun ló ṣe ni mo ṣe wá fẹ́ pariwo yìí pé èyí tẹ̀yìn òbí fi concentrate lórí ẹ̀ ń ṣépè fúnjọba ẹ̀ ń ṣe kinní kan ẹ̀ ṣe gbé placard kẹ́ ẹ ṣe peaceful movement kí wọ́n máa bá yín ṣa gbogbo àwọn tí wọ́n ń ta tramadol yìí gbogbo bíkíbi gbogbo ìletòletò tó bá ti ń tà á kí àwọn ìjọba máa píìkì wọn irú bọ́ọ̀ yìí sìn kí wọ́n irú àwọn tó ti mú tí èmi ní kíni wọn lọ́wọ́ kọ́ béèrè pé àwọn wo ló ń ta fún wọn níbo náà ti ń rà kí wọ́n máa píìkì wọn nítorí kíní yìí ń ba yé àwọn ọ̀dọ́ jẹ́ irú eléyìí sí olóhùn fẹ́ commit suicide distress call ni tó bá jẹ́ pé ibi báyìí ló wà sí mo mọ nǹkan tí mo máa ṣe mo mọ àwọn tí mo lè refer sí mo mọ àwọn tí mo lè pè mo mọ àwọn tí mo máa sọ pé òkè kó lọ bá mo mọ àwọn tí mo lè pè mo mọ nǹkan tí mo máa ṣe dáadáa tó bá jẹ́ irú bíbá yìí ni tó ń will buy because ó will láti drop ẹ̀bẹ̀ kò mọ̀nà tó lè gbé gbà tó bá jẹ́ ibi yìí ni lẹ́sẹ̀kẹsẹ̀ ni máa spring into action mo dẹ̀ mọ nǹkan tí mo máa ṣe in fact àwọn tí n bá refer sí gan immediately no máa follow ẹ̀ up tó ti lè open pé òun fẹ́ stop yẹn immediately no máa follow ẹ̀ wọ́n dẹ̀ máa send back sí mi wọ́n máa message mi bó bá ṣe ń progress wọ́n máa sọ fún mi mo sì ṣe kan couple of weeks ago a ní reset ń bí báyìí fáwọn a ní turning point ń bí fáwọn tó bá mu drug àwọn tó bá mu ọtí tó dẹ̀ fẹ́ stop títí wọ́n máa fi detox wọn and everything wàláì mo mọ àwọn tí mo máa refer sí mo mọ tí máa ṣe bò mí mọ nǹkan tí mo lè ṣe mi mọ bó ṣe ń ṣe ní Nàìjíríà the last time tí mo ní kí n bá ọmọ kan tẹsẹ̀ sí ní Naija owó tí wọ́n ń charge ó kọjá ọgbọ́n àti òye mi irú àwọn nǹkan báyìí nílé ìjọba ọ̀fẹ́ ló yẹ kó jẹ́ because tẹ́ bá charge owó táwọn tí àwọn ọmọ mẹ̀kúnnù ló dẹ̀ máa ń sábà mú kínní àtàwọn ọmọ olówó wọn lówó tó lè fi detox ara wọn but ẹni tí ó mú pé mẹ̀kúnnù tí ò bá rówó detox ara ẹ̀ ó máa papàkó eléyìí tí sì ó ti ń feel suicidal ó lóun fẹ́ para ó ló ti sú òun tí avenue bá wà tí àwọn point of call bá wà táwọn ọmọ lè walk in tí ó dẹ̀ make a public téèyàn lè search gbogbo nǹkan tí n bá fẹ́ bíbà yìí sí mi ò ń ṣàjẹ́ tí bá rí fẹ́ àwọn èèyàn sí reset orí line ni mo ti rí phone number wọn mo dẹ̀ pè mo léèyàn tí mo fẹ́ rí fẹ́ gan kan wọ́n dẹ̀ sọ bí mo ṣe máa ṣe mo fill form mo ṣe gbogbo ẹ̀ àwọn turning point náà you go online you see torí pé ọ̀fẹ́ ni tírú bẹ́ẹ̀ yẹn bá wà nílé irú àwa yìí láti bí a rí fẹ́ èèyàn láti bí sí ọ̀dọ̀ wọn irú bí ọmọ yìí ṣe wá bá mi sìn màá kàn gba details ẹ̀ màá dẹ̀ lọ online màá dẹ̀ fill form màá dẹ̀ follow ẹ̀ up bẹ́ẹ̀ kò sí mo ti check online ó lówó nú ebi kò lówó nú wọn ò ní gbowó ẹni tó bá ń hùwà burúkú tó fẹ́ kúrò ní nǹkan tó jẹ́ pé mẹ̀kúnnù ni tí ò bá lówó kò lè kúrò nú ẹ̀ ó mì pé ìwà burúkú yẹn ló máa pa ẹni tó bá mu drug tó jẹ́ pé ó fẹ́ wà rehabilitated ṣùgbọ́n kò sí bọ̀ọ̀nà tó lè lọ láì jẹ́ wípé ó fẹ́ stop ó fẹ́ wà detoxed kò sí nǹkan tó lè lọ kò sọ́nà tó lè gbà láì jẹ́ wípé ó náwó níbo ni kó ti rí owó ẹ̀ ìjọba irú àwọn nǹkan bá ẹ̀yin òbí ló yẹ kẹ́ ẹ gbé placard kẹ́ ẹ pariwo fún ìjọba peacefully wọ́n á dẹ̀ gbọ́ outcry yín àwọn nǹkan mi yàtọ̀ sí Tinubu òsóúnjẹ Tinubu ṣóúnjẹ ní gbogbo ayé ni kò sí kinní kan kò sí nìkan tẹ́yìn ìyá tẹ́ ẹ máa jèrè ọmọ tọ́mọ ò ní kú mọ́ tẹ́ bá kóra yín jọ tẹ́ ẹ gbé placard pé tramadol ń ṣe àwọn ọmọ yín léṣe kíjọba bá yín rí sí tramadol yìí náà ni làwọn ọmọ yìí wá ń bá mi tramadol ń ṣe àwọn ọmọ yín léṣe ẹ̀yin obìnrin kẹ́ ẹ kóra yín jọ kẹ́ ẹ bọ́ sí live kẹ́ ẹ péjọba peacefully pé tramadol ń pa àwọn ọmọ yín kàn gbà yín lẹ̀ gbogbo àwọn tí wọ́n ń ta ìjọba lè spring into action ìjọba lè mọ nǹkan tó máa ṣe sí but èmi tẹ́ ń sọ fún yín ní ìmọ̀nà tí mo fẹ́ gbé gbà torí mi ò ti search orí internet orí net google mo ti lọ sí títí mo rí pé gbogbo àwọn tó wà ń bẹ̀ ẹ̀ láti lówó àwọn tó dẹ̀ wá ń bá mi wọn ò lówó èwo tó dẹ̀ gbé mọ èmi ò lówó tí mo lè fi ṣe because wọ́n ń ṣe méjì wọ́n ń ṣe mẹ́ta wọ́n ń ṣe mẹ́rin
èèyàn mélòó mo fẹ́ máa sanwó láti rehabilitate? Ọ̀fẹ́ ló yẹ kí gbogbo irú àwọn nǹkan báyẹn kí government make kó make available fáwọn èèyàn. Àwọn tá a níbí wọ́n lé mẹ́rin, at least mo mọ research tó ní mo ṣe kan ní last 2 weeks ní àbí last week. Mo ṣe refer èèyàn síbẹ̀, mo mọ research, mo mọ turning point, mo mọ yẹn. Mo dẹ̀ mọ ṣé young adult àbí kí náà ti máa ń pè é. Kíní kan wà tó yẹ pé young adult or young kíní kan ṣá, mo mọ yẹn náà. Àwọn bíi 3 ni mo mọ̀. Tó yẹ pé tí a bá ti rí àwọn tó ní problem ẹ̀yìn wọ́n dẹ̀ máa follow ẹ̀ up. Ọlọ́run dẹ̀ máa ń gbà. Bẹ̀tí ńgbà tí ò bá síbi bẹ́ẹ̀ ní Nàìjíríà táwọn èèyàn wá ń bá mi, kí ni mo fẹ́ ṣe? Ó wà ṣùgbọ́n ó lówó nú, kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹni tó fẹ́ kúrò ní ìwà ìbàjẹ́, níbo lẹ ti fẹ́ kó rówó ìjọba, ẹ láti make possible, ẹ láti make available fáwọn èèyàn, kó wà easily accessible fáwọn èèyàn. Now ẹ̀yin òbí tẹ́ máa jèrè ọmọ, ọjọ́ ọ̀la yín làwọn òbí yìí, làwọn ọmọ yìí, ọjọ́ ọ̀la yín ni. Tẹ́ bá ní ọmọ yín ò mú, ọmọ kan lè mú tó lè jẹ́ ọ̀rẹ́ ọmọ yín from there tó máa introduce ọmọ yín tó máa ṣe gbá wọn mẹ́nìkan tó mẹ́nìkan. Ẹ má jókòó taratara, ẹ ké rárá, ẹ pariwo fún ìjọba kí ìjọba lè assist yín. Ẹ gbé placard peacefully, ẹ ṣe peaceful rally pé tramadol ń ṣe àwọn ọmọ yín léṣe, kí ìjọba help yín. Ẹ ṣe àṣọ yìí o, ẹ̀yin òbí ẹ lọ ronú sí o. Ẹ má focus lórí Tinubu maybe pa wá, Tinubu ò ṣe kíní kan. Tí ẹ bá yó tẹ́ ẹ jẹun tẹ́ ẹ fowó tọ́mọ, tí ọmọ yín bá ń wu ìwà arungún ni drug o, ìyẹn ò kànjọba o. Tí ọmọ ìjọba bá fún yín lóúnjẹ tí ọmọ yín ń ìwà arungún, kò dáa o. Ọlọ́run á jẹ́ kí gbogbo wa jèrè ọmọ o. Ohun tó máa pa àwọn ọmọ wa, tó máa affect wa, tó máa pa wá ní kékeré, Ọlọ́run ò ní jẹ́ ká rí o. Ọlọ́run á bá wa mójútó àwọn ọmọ wa, á jèrè ọmọ o. Ẹ ronú sí o. Ẹ jọ̀ọ́ tẹ́ bá dẹ̀ rí àwọn free kíní tí mo lè introduce bọ̀bọ́ yìí sí, tí mo lè refer sí, ẹ má gbàgbé láti contact